Olúwo ṣalágbàdé òkú ọdún, Abíọ́dún Mátànmí òkú yèédún o. President International Council for Ifá Religion. Ọmọ wọn bàdàn lé Olúyọ̀lé ó ní fọ́dún èyí ṣòpin o. Olúwo ọ̀pẹ́ńpẹ́ ọ̀pẹ́ńpẹ́ ṣalágbàdé ọ̀pẹ́ńpẹ́ ọ̀pẹ́ńpẹ́ márùn-ún bí Ifá ṣe dùn tó ọ̀pẹ́ńpẹ́ èmi àròyìn bí Ifá ṣe dùn tó ọ̀pẹ́ńpẹ́ lọ́jọ́ ká fewúrẹ́ bọ̀ fá ọ̀pẹ́ńpẹ́ lọ́jọ́ ká fàgùntàn jẹ́ ká o ọ̀pẹ́ńpẹ́ èmi àròyìn bí Ifá ṣe dùn tó ọ̀pẹ́ńpẹ́ Olúwo ọ̀pẹ́ńpẹ́ ọ̀pẹ́ńpẹ́ ṣalágbàdé ọ̀pẹ́ńpẹ́ ọ̀pẹ́ńpẹ́ èmi àròyìn bí Ifá ṣe dùn tó ọ̀pẹ́ńpẹ́ èmi àròyìn bí Ifá ṣe dùn tó ọ̀pẹ́ńpẹ́. ṣe ń rolúwo ṣe ń rolúwo Ṣọlágbàdé Mátànmí o ṣe ń rolúwo. àtótó arére Jídé jí fẹ́ gbọ́jọ́ o Òṣùpá akéwì mo tún ti débí ṣe mi o mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bèjì alẹ́ èmi dé kùtù àìbèjì yálẹ̀ ta mo dé pápá mo tún fẹ́ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu èmi ó dìlé ọmọ ọlọ́jọ́ bí òní o Olúwo Ṣọlágbàdé Abíọ́dún mẹ́bí wọ́n náà ní kí n bá mi Mátànmí òkú ọdún o alákọ̀ọ́bí mẹ́bí wọ́n náà ní kí n pópó ọlá òkú ọdún President International Council for Ifá Religion bá mi kó pẹ́ o ọmọ wọn bàdàn lé Olúyọ̀lé mo ní kó gbéralẹ̀ kó dìde òpómúlérò ni ọ́ o òpómúlérò mọ̀jà lẹ́kàn bá mi ò mọ ní fọ́dún èyí sópin má ṣe bínú pé mo bá ọ lóye mo pè ọ́ lórúkọ orúkọ la fi ń pọ̀ baládé orúkọ la fi ń pẹ́ lóye lóye ọdọọdún lóró gbogbo ọdọọdún lẹ́wà wà ní ọdọọdún lọ́mọrí ọ̀wọ́ òbí ìran orí rẹ̀ ò ní burú ìṣẹ̀dá rẹ̀ ò ní gbà bọ́dé ọkọ̀ Abíọ́lá Ìyábọ̀dé mọ̀dá gọ̀jọ̀gọ̀jọ̀ ọkọ̀ jókòó ti fà o bèbí wọn náà ní kí n bẹ́tí ẹ bá ń jámọ́ mi kàn rárá ọkọ̀ Folúkẹ́ ọkọ̀ Mọ́kàndé mo ní kó gbéralẹ̀ kó dìde ó sọdún owó ó sọdún ọlá ìwà sọdún ìlàwùjọ bàbá Ìyábá mi bèbí wọn náà ní kí n bàbá Ìyábọ̀dé òkú ọdún o bàbá Láyọ̀rí o bàbá Déyọ̀ Sọ́lá bàbá Wọnúọlá ọdọọdún lóró gbogbo ọdọọdún lẹ́wà wà ní ọdọọdún lọ́mọ̀ọ́yọ̀ òbí ìran pẹ́pẹ́pẹ́ lòun ṣe nílé arọ́ àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ mi tẹ̀ẹ̀nà ìwọ ọmọ ní fọ́dún èyí sópin lágbára Ọlọ́run ọba Ọlárẹ̀wájú Adérẹ̀mí ló pè mí sórí aago ọmọ rẹ ní Dubai bàbá Sùlíyà lónìí wọn mọ kí ọ méje mẹ́jọ ló kú ọdún ó ní kí ọ kórí ewu o ó ní kí ọ bí ẹlẹgbẹ̀rin ọ̀kẹ́ o bí ẹlẹgbẹ̀rin ọ̀kẹ́ bóyá sì já mi ní o tèmi ó ní kó mọ̀ ní já ìgbà lọ́wọ́ àwa ó ní bá yín délé o ó ní bá yín dé pa láwọn bàbá tó gbé bí yín lọ́mọ ọmọ wọn bàdàn ní Olúyọ̀lé ọmọ àjẹbí o ọmọ àjẹbí jẹ karahun ẹ̀yin lọ́ máa fi karahun fọ́rí mu Ìbàdàn mọ́jà tẹ kára wájú lẹ́rú Ìbàdàn ló ojó ìlú Àjàyí ìlú Bíkúnlé olódò kẹrìírí lójoogun ẹ̀yin lọ́wọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà wọ́n lákì wáyé kamọ́ làrùn kan ìjà gbóró làrùn Ìbàdàn Àgbàlá Ògúnmọ́lá ti tó kókó ó sáré o Àgbàlá Ògúnmọ́lá jókòó bá bẹ́ẹ̀ lómi lọ ẹ̀yin lọ́mọ Olúpimọ̀dé sọ́bọ́yọ̀ kéènìyí ọmọ àríkéyọ̀ gbọ̀ngàn iwájú ológbòjò ìgbégún ni ẹ̀yìn ológbòjò ìgbégún ni ọ̀tún ológbòjò ìgbégún ni òsì ológbòjò ìgbégún ni mo wòkè mo wọlẹ̀ èmi ò rí bí wọ́n gbégbé elégún sí mọ́ ológbòjò sọ́bọ̀yọ̀ kẹ́ ọmọ àríkéyọ̀ gbọ̀ngàn òjò láàárọ̀ mi wẹ̀lé àrólú o òpómúlérò tún ní ọ̀ o òpómúlérò mọ̀jà lẹ́kàn òpóró sọ òpó gbàjà òpó kọ̀rọ̀bìtì ẹ̀yin lọ́mọ òpó kọ̀rọ̀bìtì o òpó kan dúdú lábẹ́ aṣọ àìdò òpó láyà ju ọmọ ègìrì ọ̀tẹ̀ ọmọ òpó kọ̀rọ̀bìtì èyí tí ń bẹ lálẹ́dẹ̀ ọ̀yún ọmọ òpó kọ̀rọ̀bìtì ọmọ mọ́ríléwá ọmọ ládẹ̀rín ọmọ wàtá o ọmọlé ọ̀yún ọmọ bí o sásọ bí o sẹ̀wù onírúurú dìlà bá mọ́ rí o òkú ọdún sì kó àṣeyẹ
toróyìn mọ̀ tiẹ̀ nínú afárá ekulu mọ̀ tiẹ̀ lálàyèrè òjò lámọ̀ tiẹ̀ nínú àpà ẹ̀yìn orí ọdún onídẹ́kámọ̀sẹ̀ rọmọbì lórí àtẹ ọ̀làrẹ̀wájú Adérẹ̀mí o bàbá Sùlíyà lónìí wọ́n mọ̀ kì í méje mẹ́jọ lẹ́kọ̀ọ́ ọdún oníkẹ́ fọwọ́ parí o káfẹ́rìkìjọ òbí ó lẹ́yìn onífọ́dún èyí so òpin lágbára Ọlọ́run ọba tábà wá níta ló ń kọrin ìwì iṣẹ́ ti gbẹ̀yìn Òṣùpá akéwì lèmi jẹ́ èmi la fíjọ́ akéwì tí wọ́n ń wí àfíjọ́ akéwì tó gbòde ọmọ wọn ní Ìbàdàn lé Olúyọ̀lé o. ṣe ń rolú o ṣe ń rolú o Ṣọlágbàdé má tàn mí o ṣe ń rolú o.